Ẹ kú ojúmọ́ o, gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáyé. A kú ọjọ́ méjì, a kú ọjọ́ mẹ́ta. Jẹ́ kí n tún bẹ̀rẹ̀ pẹ̀lú àkànlò èdè lénìí lórí ètò yín ètò wa Gbẹ̀du Èdè pẹ̀lú Bàbá Ayọ́kẹ́lẹ́. Ẹ gbọ́ kí ni wọ́n ń pè ní àsọdùn? Ṣé ẹ mọ̀ wípé àkànlò èdè ni? Tá a bá ń sọ ní pé àsọdùn, alásọdùn ni, àsọdùn rẹ̀ pọ̀. Kí ni wọ́n ń pè ní àsọdùn ní àkànlò èdè? Tá a bá ní ká ṣàlàyé ẹ̀ dáadáa, ká tú bó ṣe ká tú gangan. Àsọdùn òun náà fẹ́ dàbí àpọ́npo ni, nǹkan tí ọ̀rọ̀ tí à ń sọ láti fi ṣàpọ́nlé nǹkan kan. Yálà nǹkan ẹlẹ́ wá lè jẹ́ irọ́, ṣùgbọ́n a fẹ́ wí nǹkan kan láti fi ṣàpọ́nlé ẹ̀, láti tún fi gbé kalẹ̀, láti gbé ọkàn àwọn èèyàn kúrò níbi àléébù nǹkan yẹn, láti gbé ọkàn àwọn èèyàn kúrò níbi àléébù nǹkan tí à ń gbìyànjú àti sọ. A wá máa sọ dídùn nípa ẹ̀, eléyìí tó máa mú kínú àwọn èèyàn dùn. Ó ní Yorùbá ń pè ní àsọdùn, ṣùgbọ́n kì í ṣe òwe, àkànlò èdè ni. Àkànlò èdè ni. Àwọn tó sábà máa ń sọ àsọdùn ọ̀rọ̀ ó ní àwọn olóṣèlú àti gbogbo àwọn ènìyàn tó bá dàbí ẹni wípé wọ́n rí pé ká la òtítọ́ ọ̀rọ̀ mọ́lẹ̀ ó máa jẹ́ kí ìrẹ̀wẹ̀sì ó dé bá àwọn èèyàn ní àwùjọ. Wọ́n wá fi àsọdùn kún àwọn nǹkan tí wọ́n bá fẹ́ sọ fún àwọn ènìyàn kí oníkálùkù lè máa jó jàgínníyòdò. Àsọdùn ọ̀rọ̀ àwọn Yorùbá máa ń lò lọ́pọ̀lọpọ̀ ìgbà, ṣùgbọ́n aburú ìdí àsọdùn ọ̀rọ̀ ó pọ̀ ju dáadáa bẹ̀ lọ. Ìyàwó a máa ṣàsọdùn fọ́kọ rẹ̀, bákan náà ọkọ a máa sọ àsọdùn fún ìyàwó kínú rẹ̀ ó lè dùn. Tán bá ní àsọdùn, òun náà ni wọ́n ń pè ní hyping nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́. Ká máa gbé nǹkan, ká máa buyì fún nǹkan, iyì tá à ń bù fún kó má tó iyì tí nǹkan yẹn ní gan. Ká máa gbé oríyìn fún nǹkan, ká máa gbé nǹkan gẹ̀gẹ̀ tí nǹkan yẹn ò dẹ̀ tó bí a ṣe ń gbé. Ká máa sọ̀rọ̀ dídùn nípa nǹkan tínú àwọn èèyàn ó dùn sí, ṣùgbọ́n tí nǹkan yìí kò tó bí a ṣe ń sọ dídùn nípa ẹ̀ tó, ni wọ́n ń pè ní àsọdùn. Ẹ jẹ́ á mú ṣókí báun kó lè jẹ́ àǹfààní àti wúlò fún àwọn èèyàn tí wọ́n bá ń gbọ́ wa, tán ń wò wá láti ilé. Ẹ ṣé gan o, ẹ bá a pín kó lọ dáadáa. Bàbá Ayọ́kẹ́lẹ́ lórúkọ mi. Ẹ ṣeun tẹ́ ẹ̀ ń tẹ̀lé wa o.